Kí ló fa fàákájà ìjà àgbà méjì láàrin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Adéwọ̀lú Ládọjà àti Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Abímbọ́lá Òwòadé tó fi di wípé Ọba Rashidi Ládọjà kọ̀ láti bọ Ọba Hakeem Òwòadé lọ́wọ́ lẹ́yìn tí wọ́n pàdé níbi ayẹyẹ kan. Gbogbo ojú òpó ayélujára ti bẹ̀rẹ̀ sí máa buná lórí bí àwọn èèyàn ṣe ń fi èrò wọn léde lórí fọ́nrán kan tó ṣàfihàn ibi ayẹyẹ kan níbi tí àwọn ọba aládé méjèèjì wà. Nínú fọ́nrán ọ̀hún láti rí wípé Ọba Hakeem Òwòadé ti wà níkàlẹ̀ nígbà tí Ọba Adéwọ̀lú Ládọjà dé. Ó nawọ́ láti kí ìyẹn Aláàfin nawọ́ láti kí Olúbàdàn, ṣùgbọ́n Olúbàdàn kọ̀ láti gbọ́wọ́. Wọ́n wọlé nígbà tí òun sọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n láàrin wa ń bí yóò búkọ ní onídọ̀ọ́dí méjì lọ́dọ̀ ìyá o. Èyí ti fa ọ̀pọ̀lọpọ̀ awuyewuye o wípé kí ló lè máa ṣẹlẹ̀ láàrin àwọn ọba àlàyé nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá gbàgbé wípé láìpẹ́ yìí ní àwọn tí wọ́n jẹ́ ìgbìmọ̀ afọbajẹ ní ilẹ̀ Ìbàdàn, ìyẹn àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn, ẹgbẹ́ àwọn ọmọ ìlú Ìbàdàn CCII, àwọn lọ́balọ́ba, baálẹ̀ àti gbogbo ọmọ bíbí ìlú Ìbàdàn lọ́kùnrin lóbìnrin ti kìlọ̀ fún Aláàfin Ọ̀yọ́ Ọba Hakeem Òwòadé wípé kó yé tàbùkù Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà mọ́. Wọ́n ní àwọn ò ní faramọ́ kí Aláàfin máa nàka àbùkù sí Ọba Ládọjà tàbí sí ìtẹ́ Olúbàdàn. Wọ́n ní àwọn ò ní faramọ́. Ìkìlọ̀ yìí kò ṣẹ̀yìn awuyewuye tó jẹyọ lórí ibi tí Olúbàdàn àti aṣojú Aláàfin fẹ́ jókòó sí níbi àpérò lórí ọ̀rọ̀ ètò ààbò tó wáyé láìpẹ́ yìí nílùú Ìbàdàn. Nínú àtẹ̀jáde kan tí ààrẹ àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn Mọ́gàjí Àṣemíù Àríọrí àti alákòóso ìgbìmọ̀ ICPI tó ń rí sí àlàáfíà agboolé nílẹ̀ Ìbàdàn Ọ̀mọ̀wé Nurudeen Akíade buwọ́lù ni wọ́n sọ pé kí Aláàfin yé wo Ìbàdàn bí ipò ọba tó wà lábẹ́ ìlú Ọ̀yọ́ tàbí ìlú kankan nílẹ̀ Yorùbá. Wọ́n sọ nínú àtẹ̀jáde náà wípé Ìbàdàn mọ ìwọ̀n ara rẹ̀ àti pé àwọn ọmọ ìlú Ìbàdàn kì í tàbùkù àṣà Yorùbá rárá. Àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn àtàwọn ọmọ Ìbàdàn tó wá ké pe àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá láti bá Aláàfin sọ̀rọ̀ pé kó má hùwà àrífín sí Olúbàdàn mọ́. Bákan náà ni wọ́n tún sọ pé ọ̀rọ̀ èdè àìyedè tó ń ṣẹlẹ̀ nínú ìgbìmọ̀ lọ́balọ́ba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti níyanjú o wípé kí Aláàfin má ṣe hú ọ̀rọ̀ náà jáde mọ́. Àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ti sọ pé Ọba Ládọjà kì í ṣe èèyàn yẹpẹrẹ ò torí ó ti di àwọn ipò ńláńlá bíi ipò sẹ́nítọ̀ àti gómìnà mú. Ó sì tún jẹ́ òǹṣòwò tó gbajúmọ̀. Ìbàdàn kò lè ṣẹrú ẹnìkankan láé. Ìbàdàn mèsì wọn ò gọ̀. Ìbàdàn nílò àpọ́nlé. A ò ní gbà fẹ́nikẹ́ni tó bá fẹ́ tàbùkù ìtẹ́ Olúbàdàn. Àwọn ọmọ ìlú Ìbàdàn ṣetán láti dáàbò bo àṣà àti ìṣe wọn. Àwọn mọ́gàjí ilẹ̀ Ìbàdàn ló sọ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá wò pé lóṣù karùn-ún ọdún 2025 tó kọjá láwọn ọmọ ẹgbẹ́ gbogbo ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn CCII, mọ́gàjí ilẹ̀ Ìbàdàn, baálẹ̀ àti àwọn bá dìde tako ìgbésẹ̀ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ láti sọ Aláàfin tìlú Ọ̀yọ́ di alága láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Bákan náà ni ẹgbẹ́ ọmọ ìlú Ìbàdàn tún ṣe ìkìlọ̀ fún ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n má ṣe dá rògbòdìyàn sílẹ̀, tí wọ́n sì tẹnumọ́ pé ipò alága ìgbìmọ̀ lọ́balọ́ba jẹ́ ipò tí wọ́n máa ń pín jẹ, kì í ṣe fún èèyàn kan ṣoṣo láti wà níbẹ̀ títí láéláé. Nínú àtẹ̀jáde tí ààrẹ mọ́gàjí ilẹ̀ Ìbàdàn Mọ́gàjí Nurudeen Akíade fi síta, Ìbàdàn kò fi ìgbà kankan jẹ́ igbákejì sí Ọ̀yọ́, ṣùgbọ́n wà fún ààbò gbogbo ilẹ̀ Yorùbá. Akíade ní ìgbàlà Ìbàdàn tóbi, ó sì ti gba ilẹ̀ Yorùbá sílẹ̀ ní ọ̀pọ̀ ìgbà. Ó tẹ̀síwájú pé tí Ìbàdàn kò bá ṣe ìdádúró fún àwọn Fúlàní lásìkò ogun Fúlàní, ọ̀pọ̀ ilẹ̀ Yorùbá ni yóò jẹ́ pé Emir ni yóò máa jẹ nílùú wọn. Olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kò lè di olórí ìjọba ìwọ̀ oòrùn Nàìjíríà tí kì í bá ṣe ti àwọn ọmọ Ìbàdàn tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Action Group AG láti kojú NCNC ti Nnamdi Azikiwe.
Ìbàdàn ti ń gba ilẹ̀ Yorùbá sílẹ̀ fún ọjọ́ pípẹ́. Kò sí ìgbà kankan tá a jẹ ipò kejì tàbí jẹ́ ipò kejì sí Ọ̀yọ́ tàbí ìlú kankan nílẹ̀ Yorùbá. Kódà Ìbàdàn ló yẹ kó jẹ́ alága láéláé fún ìgbìmọ̀ lọ́balọ́ba. Nítorí a kò sọ̀rọ̀ kò túmọ̀ sí pé a ya òpònú rárá. Nígbà tí Ìbàdàn kò jà fún ipò alága láéláé, kí ló dé tí Ọ̀yọ́ fi fẹ́ ṣe bẹ́ẹ̀? Ilé ìgbìmọ̀ aṣòfin yóò dá ara wọn ní ẹ̀bi tí àbádòfin yìí bá padà di òfin. Gómìnà nígbà kan rí Christopher Alao Akala ló buwọ́ lù ú kí ipò alága lọ́balọ́ba jẹ́ pínpín lásìkò ìṣèjọba rẹ̀. Ọba Samuel Odùlánà Odùgbadé sì ló jẹ́ alága fún ìgbìmọ̀ lọ́balọ́ba nípínlẹ̀ Ọ̀yọ́. Èyí lohun tí àwọn tí wọ́n jẹ́ mọ́gàjí àti ọmọ ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn sọ nínú ọ̀rọ̀ náà. Ojúwòye èrò ni wípé ó ṣeéṣe kó jẹ́ pé ọ̀rọ̀ yìí ló fa awuyewuye tó dohun tó ń dá wàhálà sílẹ̀ láàrin ọba Adéwọ̀lú Ládọjà àti Abímbọ́lá Ọ̀wọ́adé. Ṣùgbọ́n ohun tó wáyé níbi ayẹyẹ ọ̀hún kọ àwọn èèyàn lóminú wípé kí ló fẹ́ ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tó yẹ ká fi ìgbánú kan ṣoṣo ṣọ̀já ká dira wa lóṣùṣù ọwọ̀. Kí ló fa ìjà? Kí ló fa ọ̀tẹ̀? Kí ló fa rẹ̀fín? Kí ló fa ìkùnsínú àti gbọ́mi sí omi òtó? Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ń sọ wípé ó ṣeéṣe kí ọba Adéwọ̀lú má ka ọ̀rọ̀ náà kún bí àwọn oníròyìn ṣe ń gbé káàkiri ojú òpó ayélujára. Ó lè má jẹ́ wípé àfojúdi, kó kàn jẹ́ wípé ó fẹ́ jókòó kó tó dipò kíni. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, bẹ́ẹ̀ làwọn kan sọ wípé láti ìgbà tí Aláàfin Ọ̀yọ́ ti gorí àlééfà ní oríṣiríṣi àwọn ìwà àti ìjà àìgbọ́ra-ẹni-yé, èdè-àìyedè tí ń wáyé nílẹ̀ Yorùbá. Tẹ́ ẹ bá gbàgbé pé lára irú ìjà bẹ́ẹ̀ ní ti ọ̀rọ̀ ìjà àgbà méjì láàrin Aláàfin Ọ̀yọ́ àti Ọọ̀ni Ifẹ̀ lórí èmi ni olórí ọba aládé nílẹ̀ Yorùbá àti èmi ni mo jù ọ́, èmi lọba aládé, olórí ọba aládé nílẹ̀ Yorùbá. Kó tó wá di ọ̀rọ̀ kò tọ́ láti fi èèyàn jẹ oyè Ọ̀kanlọ́mọ Oòduà ilẹ̀ Yorùbá, níbi tí Aláàfin Ọ̀yọ́ ti fún Ọọ̀ni ní gbèdéke ọjọ́ méjì láti gba oyè Ọ̀kanlọ́mọ Oòduà tó fi gbajúmọ̀ òǹṣòwò Dọ̀tun Sànúsí jẹ. Ọ̀wọ́adé sọ wípé yàtọ̀ sí pé orúkọ oyè ọ̀hún dá àríyànjiyàn sílẹ̀, táwọn kan sọ pé Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá ni Ọọ̀ni fi Sànúsí jẹ, táwọn míì tún sọ pé Ọ̀kanlọ́mọ Oòduà ni. Ohun tó tún fa ẹjọ́ ní àtẹ̀jáde kan tó ti ààfin Ọ̀yọ́ wá lórí oyè náà. Tẹ́ ẹ bá gbàgbé pé nínú àtẹ̀jáde náà ni akọ̀wé ìròyìn Aláàfin Ọ̀wọ́adé ìyẹn Bọ̀dé Dúrójayé fi síta pé àfojúdi ló jẹ́ fún Ilé Ifẹ̀ láti dá nìkan fi èèyàn jẹ oyè tó ní ṣe pẹ̀lú gbogbo ilẹ̀ Yorùbá, ìyẹn Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Àtẹ̀jáde náà sọ pé Aláàfin Ọ̀yọ́ nìkan ló lẹ́tọ̀ọ́ láti fèèyàn jẹ oyè tó bá ti kan ilẹ̀ Yorùbá lápapọ̀. Fún ìdí èyí, àtẹ̀jáde láti ààfin náà pàṣẹ pé kí Ọọ̀ni gba oyè ọ̀hún padà kíákíá láàrin ọjọ́ méjì. Èyí ló sì fà á tí ọ̀rọ̀ náà fi gbilẹ̀ bí iná ọyẹ́ tó sì ń tàn kálẹ̀. Àmọ́ ohun tí ó wáyé níbi oyè náà ni pé Ọ̀kanlọ́mọ Oòduà ni wọ́n fi òǹṣòwò Sànúsí jẹ, kì í ṣe Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ fàákájà tí Ọọ̀ni Ilé Ifẹ̀ kọ̀ tí ò sọ nǹkan kan lórí ọ̀rọ̀ náà, tí ọjọ́ méjì tó jẹ́ gbèdéke tí wọ́n fún Ọọ̀ni láti gba oyè náà padà kọjá, tí wọ́n sì wọ́ Ọọ̀ni lọ sílé ẹjọ́ lórí ọ̀rọ̀ náà. Láti ìgbà náà la ti gbọ́ nǹkan kan mọ́. Kó tó wá di wípé láìpẹ́ yìí lọ́dún tó kọjá ni wọ́n fi ọmọ ààrẹ ilẹ̀ Yorùbá jẹ oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Ọba Hakeem Abímbọ́lá Ọ̀wọ́adé, Aláàfin ilẹ̀ Ọ̀yọ́, ni ó fi oyè náà dá ọmọ ààrẹ lọ́lá gẹ́gẹ́ bí Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá àti aya rẹ̀ èyí Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá nílé lóko àti lẹ́yìn odi ni wọ́n wòye wípé ó fẹ́ dàbí ẹni wípé látàrí ohun tó wáyé lórí bí Ọọ̀ni ṣe fi òǹṣòwò Sànúsí jẹ oyè Ọ̀kanlọ́mọ Oòduà ló fà á tí Aláàfin Ọ̀yọ́ náà fi gbé ìgbésẹ̀ yìí láti fi ọmọ ààrẹ jẹ oyè Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, láti fi tako oyè tí Ọọ̀ni fi olóyè Dọ̀tun Sànúsí jẹ yìí.
Ó jẹ́ ohun tó kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú wípé irú ọmọ ààrẹ tí ò ti fi bẹ́ẹ̀ ní ìrírí púpọ̀ ni, àti wípé èyí kò tọ́ka sí ìfẹ́ ilẹ̀ Yorùbá àti ìṣọ̀kan. Yàtọ̀ sí ọmọ ààrẹ tí Aláàfin Ọ̀yọ́ fi jẹ oyè lọ́jọ́ náà kan náà, níbi tí àwọn ṣàǹkóṣàǹkó lórílẹ̀‐èdè Nàìjíríà, nílẹ̀ Yorùbá àti káàkiri àwọn ilẹ̀kílẹ̀ péjú pésẹ̀ sí. Bákan náà, ó tún fi oyè dá Sẹ́nitọ̀ Abdulazeez Yari láti ìpínlẹ̀ Zamfara lọ́lá gẹ́gẹ́ bí ọba lóyìn ilẹ̀ Yorùbá. Níbi ayẹyẹ náà ni Aláàfin ti sọ wípé ọba tó ba lórí ìtẹ́ Aláàfin nìkan ọba tó wà lórí ìtẹ́ Aláàfin nìkan ló láṣẹ láti fi èèyàn jẹ oyè gbogbo ilẹ̀ Yorùbá, kò tọ́ sí ọba míì mọ́. Aláàfin Ọ̀wádé fi ọ̀rọ̀ yìí múlẹ̀ nígbà tó ń fi Sẹ́nitọ̀ Abdulazeez Yari jẹ oyè ọba lóyìn ilẹ̀ Yorùbá nílùú Ọ̀yọ́. Lásìkò yìí náà ló tún fi oyè dá ọmọkùnrin Ààrẹ Bọ́lá Tinubu lọ́lá gẹ́gẹ́ bí oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. Aláàfin Ọ̀wádé ní fífi èèyàn joyè wà nínú àṣà Yorùbá kì í ṣe ojúsàájú rárá. Ó ní oyè jíjẹ túmọ̀ sí pé ẹni tó bá joyè níṣe ló ní láti ṣe é. Ọba Ọ̀wádé ṣàlàyé pé ìtẹ́ Aláàfin ló máa ń pàṣẹ fún gbogbo ilẹ̀ Yorùbá láti ìgbà ìwáṣẹ̀. Ó ní àwọn ìjọba akónilẹ́rú ilẹ̀ Gẹ̀ẹ́sì àti ìjọba Nàìjíríà lẹ́yìn òmìnira ọdún 1960 náà mọ̀ nípa èyí. Kábíyèsí sọ pé gbogbo oyè tó bá ní ilẹ̀ Yorùbá ló ń ṣojú gbogbo ẹ̀yà Yorùbá pátápátá. Ìdí sì nìyí tí ẹni tó bá wà lórí ìtẹ́ Aláàfin fi gbọ́dọ̀ fáwọn èèyàn jẹ irú oyè bẹ́ẹ̀. Aláàfin fi kún ọ̀rọ̀ rẹ̀ pé onírúurú iṣẹ́ ìwádìí tó fi mọ́ ilé ẹjọ́ tó ga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ló fòǹtẹ̀ lu ipò Aláàfin láti fáwọn èèyàn joyè gbogbo ilẹ̀ Yorùbá. Èyí kò sì sí fún ọba kankan nílẹ̀ Yorùbá láti máa fi èèyàn joyè tó bá ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá. Ọba Ọ̀wádé ṣàpèjúwe oyè tó fi ṣèyí àti Sẹ́nitọ̀ Yari jẹ gẹ́gẹ́ bí èyí tó ní ṣe pẹ̀lú ìgboyà, ìfọkànsìn àti iṣẹ́ fáwọn èèyàn nílẹ̀ Yorùbá. Aláàfin ní oyè tóun fi dá àwọn èèyàn náà lọ́lá yóò jẹ́ kírú àwọn èèyàn bẹ́ẹ̀ lè máa gbé e lárugẹ, lè máa gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Ó ní nítorí ìdí èyí kò tọ́ sí ọba kankan láti fi èèyàn joyè tó ní ṣe pẹ̀lú oyè ilẹ̀ Yorùbá o, àyàfi Aláàfin nìkan ló lẹ́tọ̀ọ́, kódà ilé ẹjọ́ fòǹtẹ̀ lù ú. Ìdí èyí gan ní ọ̀pọ̀ ọmọ ilẹ̀ Yorùbá fi ń wòye wípé ó jẹ́ ìgbésẹ̀ ìlara àti títako ìgbésẹ̀ ẹnìkan, nítorí wípé kò pẹ́ púpọ̀ tí Ọọ̀ni fi olóyè Dọ̀tun Sànúsí jẹ oyè ọ̀kanlọ́mọ Oòduà náà ni Aláàfin fi ọmọ ààrẹ jẹ oyè ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá, tó sì tún hún ẹnìkan náà láti ìpínlẹ̀ Zamfara. Ó jẹ́ ohun tó ń kọ ọ̀pọ̀lọpọ̀ lóminú pé ohun tó yẹ ká bójútó wà nílẹ̀. Ìkọlù tó wáyé láìpẹ́ yìí, bá a ṣe máa mọ́rọ̀ ètò ààbò lókùnkúndùn, ìdàgbàsókè tá a nílò lẹ́kùn gúúsù, ìdàgbàsókè tá a nílò nílẹ̀ Yorùbá àti àwọn ẹ̀tọ́ wa tó wá síbòmíì ló yẹ ká gbájúmọ́. Kì í ṣe ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú èmi jù ọ́, ìwọ ò jù mí àti ọ̀rọ̀ lágbájá ló tọ́ láti fèèyàn joyè ọba ilẹ̀ Yorùbá. Tàmẹ̀dù ló wà nípò ọba tó ga jùlọ nílẹ̀ Yorùbá tá à ń bá kiri. Àwọn ọmọ ilẹ̀ Yorùbá yìí gbogbo wọn pátá ni wọ́n ń kọminú wípé ká jáwọ́ lápọ̀n tí ò yọ, pàápàá àwọn ọba aládé nílẹ̀ Yorùbá kí wọ́n dá mi lákàná, kí wọ́n fààyè gba àlàáfíà, kí kálukú bójútó bí agbègbè tó ń jọba lé lórí ṣe máa dàgbà, bá a ṣe máa bọ́ lọ́wọ́ ẹrú, bá a ṣe máa dòmìnira. Ṣùgbọ́n ohun tó tún wá ń wáyé láàárín Olúbàdàn tilẹ̀ Ìbàdàn àti ọba Aláàfin Ọ̀yọ́, ọba Akeem Abímbọ́lá Ọ̀wádé yìí mà tún wá ṣókùnkùn sọ́pọ̀. Oríṣiríṣi ọ̀rọ̀, ìròyìn àti fọ́nrán pẹ̀lú àwọn àkọlé lóríṣiríṣi ló ti ń jà ròhìnròhìn lójú òpó ayélujára lórí ìṣẹ̀lẹ̀ náà láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti jáde, tí fọ́nrán náà ti jáde síta lójú òpó ayélujára tó wáyé gangan tó sì jáde lọ́jọ́ Ajé tó jẹ́ ọjọ́ 12 oṣù kínní ọdún 2026 yìí. Oríṣiríṣi ọ̀rọ̀ ló ti jẹyọ, oríṣiríṣi ojú ìwòye àti èrò àwọn èèyàn ló ń jáde. Báwọn èèyàn kan ṣe ń sọ wípé ó nílò káwọn àgbààgbà ilẹ̀ Yorùbá pé bíríkótó
kí wọ́n pe àwọn ọba aláyé bá wọn sọ̀rọ̀ lórí ìṣọ̀kan, ìfẹ́ àti ìdàgbàsókè. Bẹ́ẹ̀ làwọn kan sọ wípé ó fì síbì kan ju bì kan lọ. Ẹnìkan ló jẹ́ oyè igi wọ́rọ́kọ́ tó ń dáná rú, tàwa lẹ̀ni náà. Ọ̀rọ̀ yìí ló nílò béèrè o. Ẹ láǹfààní láti fi èrò àtojúwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kùn Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́ egbò ń jẹ́. Àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150491169. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. Kú ọdún, màmá kú ọdún, gbogbo lẹ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọdọọdún ni sápọn rú, ọdọọdún làgbàgbà ń rú, ọdọọdún làgbàgbà ń rú o. Ọdún tuntun, ìgbéga tuntun, àlàáfíà, ìdàgbàsókè, àìkú. Baálẹ̀ ọ̀rọ̀ làwa ń fẹ́, baálẹ̀ ọ̀rọ̀ ní tiwa. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo lẹ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Ọlákúnlé mo dé, ọmọ yín ti dé, gbogbo ọmọ Yorùbá ẹ ṣeun púpọ̀. Ìfẹ́ tí ẹ ní ga mo more o, ìfẹ́ tí ẹ ní ga mo more. Ẹ̀yin ṣálọ́ Ọlọ́run lò fún wa lórí ìkànnì wa Yorùbá Gidi. Gbogbo yín láàkì, ibi tẹ́tí mọ́wọ́ kò máa ní tán bẹ̀. Àánú Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ẹ ṣeun púpọ̀, ẹ ṣeun gan. Ẹ̀yin ti Amẹ́ríkà, ẹ̀yin ti London, ẹ̀yin ti Canada, ẹ̀yin ti Germany, gbogbo diaspora ẹ ṣeun gan. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo lẹ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Àṣebà ọba tó láyé o. Ìbà Olódùmarè ọba mi àríra àlá àbẹ̀sílù kiri bí àjèrè. Ọba tó dá wá sí o. Mẹ́bọ̀hún gangan la dúpẹ́ fún. Yorùbá Gidi máa ń dúpẹ́ o. Ibi ẹ̀sìn wá dé lónìí ó kọjá òye ta wá gan. Adúpẹ́ o, adúpẹ́ o, adúpẹ́ adúpẹ́ òkun. Ẹ̀yin tí wà nílé lóko adúpẹ́ gan ni o fún àdúró tí akínyìn o. Èèyàn bíi ti ń ṣọ̀wọ́n ọlọ́ngbọ́. Ẹ̀yin lè jìká tí ò jẹ́ ká ṣọ́bọ̀. Àṣẹ iṣẹ́ àmọ́dún kojú máa rọ́dún. Ká má rogun wàhálà kájọ fáyọ̀ ṣẹ́dún. Pẹ̀lú ire owó ọmọ àtẹ̀mí gígùn. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo lẹ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, gbogbo yín láàkì o. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Bàbá kú ọdún, màmá kú ọdún, gbogbo lẹ láàkì, gbogbo yín láàkì. Láti Yorùbá Gidi, ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. ẹ máa ṣe ilẹ̀ ẹ padà síbẹ̀ ẹ padà síbẹ̀ ẹ padà síbẹ̀ ẹ padà síbẹ̀ ẹ padà síbẹ̀. Kí ló ṣẹlẹ̀ gbogbo? Ẹ padà síbẹ̀.
ọmọ mi ní ọ̀nà fídíò léwó ní. ṣé bẹ́ẹ̀ náà máa tẹ̀ rìkọ́dù ẹ máa bọ̀. mo sì máa wá máa sáré wá. ẹ kọ́ ní kámẹ́rà. ní òfin nǹkan o. ó yá. torí ẹ̀kẹ́ sáré wá pàdé mi. àlàáfíà ìdàgbàsókè àìkú balẹ̀ ọ̀rọ̀ sílẹ̀ balẹ̀ ọ̀rọ̀. tó bá rí títí fún ọ lónìí. bàbá kú ọdún màmá kú ọdún gbogbo lè láàyè gbogbo ìyá láti Yorùbá kì í ìyá máa jó. gbogbo ìyá yìí o láti Yorùbá kì í. ẹ gbogbo yẹn sọ pé ẹ kú ọdún o ó yẹ sọ báyìí ẹ kú ọdún o ó yẹ tún sọ ẹ kú ọdún o ẹ sọ bẹ́ẹ̀ again ẹ kú ọdún o ẹ náwó ẹ wo kámẹ́rà. ẹ kú ọdún o ẹsẹ̀ again. ẹ kú ọdún o. Yorùbá Gidi TV. ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́ àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo nígbàkigbà ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV.